ṣe mí rí òkè ṣe tí mo rò láròsọ wọ́n gbé ṣẹ́wà mo gbaṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ọ̀kan mo dé iléeṣẹ́ wọn lágbára ò ní lè ká mo wá rí iṣẹ́ yẹn bí iṣẹ́ àjùmọ̀ṣe àjọjú tá a fi kún yàn ò kọ́ la fi ń gbọ́bẹ̀ ó máa ṣe àṣẹ àbámọ̀ ló máa kẹ́yìn nínú ọ̀rọ̀ wọn. Fídíò tẹ́ ẹ rí yìí òun ni King Dr. Saheed Òṣùpá tí ó ti sọ̀rọ̀ lórí awuyewuye èyí tó ń lọ lórí ẹ̀rọ ayélujára o níbi tí ó ti kọrin ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí ó ti sọ̀kò ọ̀rọ̀ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé. Àwọn èèyàn ti wá ń sọ̀rọ̀ wọ́n ti ń bú Saheed Òṣùpá o wọ́n ti ń bú wọ́n ní alátẹnujẹ ni àwọn kan ní olójú kòkòrò ni àwọn kan ní tiẹ̀ pọ̀ wọ́n ní ọkùnrin yìí ti máa ń sọ̀rọ̀ jù. Ìyẹn King Dr. Saheed Òṣùpá o kí ló ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ á kọ́kọ́ play fídíò èyí tó fa wuyewuye tí àwọn èèyàn fi ń fa King Dr. Saheed Òṣùpá ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan kẹ́dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ gangan. Ṣàrékèrèké ìtàn ló tẹ́lẹ̀ lẹ́tún gbé wá àrékèrèké ìtàn ló tẹ́lẹ̀ lẹ́tún gbé wá o ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. Ọ̀yọ́ má jágbójú lẹ́rìn tí tọ́ni jẹ́ ó tọ̀ wájú tó fẹ́ mú ìwà ń bọ́ bẹ́ẹ̀. Ọ̀yọ́ má jágbójú lẹ́rìn tí tọ́ni jẹ́ ó tọ́ni ní àkọ́kọ́ lẹ́ẹ̀kejì lọ bẹ́ẹ̀ tọ́ni ní àkọ́kọ́ lẹ́ẹ̀kejì àṣírí olókòwò tún sí wa ní kedere. Ọ̀yọ́ má jágbójú lẹ́rìn tí tọ́ni jẹ́ Ọ̀yọ́ má jágbójú kí ló jẹ́ 0.2 jìbìtì ló lẹ́ẹ̀kejì lọ́bẹ̀ mọ́tò nílé àkọ́kọ́ òṣè kejì lọ́bẹ̀ ìrí olókòwò tún sí wa ní kedere. Tó bá mọ̀yàn wá ẹ má wọ́ọ̀rì ẹ tó bá wù kó mú wá ẹbí pé ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. Òrìwò ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. Anybody tó bá mú wá ẹ̀jẹ̀ bá fẹ́ràn ẹni kó má tẹ̀lé àní tẹ̀lé ni ẹ sọ wípé ta ló mú ẹ wá tó fẹ́ jò lórí tiwa. Fọ́nrán tá a fi hàn yìí òun gangan ló dá yánpọnyánni sílẹ̀ lórí ayélujára o táwọn èèyàn fi wá ń bú King Dr. Saheed Òṣùpá wọ́n ní ọ̀rọ̀ tó sọ níbi ayẹyẹ tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tó sọ̀rọ̀ burúkú tó sòkò ọ̀rọ̀ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gómìnà Ṣèyí Mákindé. Àwọn èèyàn ní ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn pé kò dáa púpọ̀ rárá o wọ́n ní ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kú kó yẹrí. Wọ́n ní wọ́n ti fìgbà kan wà ní ìrẹ́pọ̀ tó dáa kí ló wá dé ẹgbẹ́ òṣèlú PDP ó ní King Dr. Saheed Òṣùpá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tọ́pọ̀lọpọ̀ fi ń pè ní ọ̀dàlẹ̀ òun nìyẹn o àwa ò dájọ́ o ṣùgbọ́n ohun tí àwọn èèyàn sọ òun là ń sọ síta wípé wọ́n ní olójú kòkòrò ó ní King Dr. Saheed Òṣùpá wọ́n ní ó jẹ́ ń bí ó jẹ́ níbi tọ̀hún ó jẹ́ níbi kejì ìwọ ló wà lẹ́gbẹ́ òṣèlú PDP ìwọ ló tún wà ní ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n tiẹ̀ ní kò wá sí ohun tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lè wá ṣe fún Saheed Òṣùpá. Wọ́n ní kò yẹ kó tiẹ̀ wá sọ àwọn ọ̀rọ̀ tí ó sọ níbi ayẹyẹ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe nílùú Ìbàdàn. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ yẹn ti pọ̀ jù wọ́n ọ̀rọ̀ yẹn burú jáì. Wọ́n tiẹ̀ ní nǹkan bíi ọdún 3 sẹ́yìn wọ́n ní
ìròyìn kan gbogbo aráàlú gbogbo ìlú wọ́n ní wọ́n fún King Dr. Saheed Òṣùpá wọ́n ní wọ́n fún un ní mọ́tò. Ìjọba Mákindé èyí tí Saheed Òṣùpá ń sọ̀kò ọ̀rọ̀ sí wọ́n ní wọ́n gbé ọkọ̀ bọ̀gìnì jíìpù olówó ńlá wọ́n náà ni wọ́n gbé fún un ní ìgbà náà. Wọ́n ní wọ́n fún un wípé bí ó ṣe ń fi ìdàgbàsókè sí ìlú àti bó ṣe ń gbé àṣà Yorùbá lárugẹ òun ni wọ́n ṣe fún ní ọkọ̀ bọ̀gìnì tí wọ́n fún Saheed Òṣùpá o. Ohun tó wá bí àwọn èèyàn nínú orin tí Saheed Òṣùpá kọ nínú fọ́nrán tá a fi hàn yín yẹn gangan ó ní nígbà tó sọ wípé ta ló mú wèrè wá tó ní òun fẹ́ jẹ́ olórí wa, àwa ò ní tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ o. Ẹ̀tàn tí wọ́n lò lákọ̀ọ́kọ́ àti lẹ́ẹ̀kejì òun ni wọ́n fẹ́ lò eléyìí ò lè jẹ́ wa mọ́ o. Ọ̀rọ̀ yìí dùn ọ̀pọ̀ ènìyàn púpọ̀ wípé kò yẹ kó jẹ́ King Dr. Saheed Òṣùpá ló máa sọ owó àwọn ọ̀rọ̀ yìí sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé o. Olórin fújì yìí tún wá ṣèkìlọ̀ fáwọn aráàlú pé kí wọ́n má ṣe tẹ̀lé àwọn onírọ́ o, kí wọ́n má ṣe àtìlẹ́yìn fún àwọn ẹni tí wọ́n bá fà kalẹ̀. Ọ̀rọ̀ yìí dùn àwọn èèyàn púpọ̀ wípé kò yẹ kó jẹ́ irú Ṣèyí Mákindé yẹn òun ni Saheed Òṣùpá máa sọ àwọn òkò ọ̀rọ̀ yìí sí. Saheed Òṣùpá tún wá sọ wípé gbágbágbá lòun wà lẹ́yìn Olúbàdàn o àti pé kò sí bàbá ẹni tó lè yọ Olúbàdàn kúrò lórí oyè tí wọ́n wà yìí o. Ó tiẹ̀ tún wá ní pé kò sí ẹni tó lágbára tó Olúbàdàn nílẹ̀ Ìbàdàn tàbí lọ́rọ̀ òṣèlú o tàbí oyè jíjẹ èyí táwọn èèyàn ń jẹ. Ó ní kò sí ẹni tó ní agbára tó Olúbàdàn o. Àwọn ọ̀rọ̀ yìí ló wá dá wàhálà lẹ̀ táwọn èèyàn fi wá ń sọ̀rọ̀ táwọn èèyàn ń bú Saheed Òṣùpá. Àwọn èèyàn bú wọn ní alátẹnujẹ ni wọ́n náà ọ̀rọ̀ ẹ̀ ti máa ń pọ̀ jù. Wọ́n ní kíni ẹ wò ó Saheed Òṣùpá náà ti wá jáde tán. Ọba orin náà ti wá forin dáhùn gbogbo àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí. Ó ti fi orin dáhùn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí o. Ẹ wá gbọ́ ohun tí King Dr. Saheed Òṣùpá náà tó sọ sílẹ̀. Bóyá àárín kankan mú nínú àwọn ìwà tí ó wù níbi ayẹyẹ ètò òṣèlú APC tí wọ́n ṣe nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wá gbọ́ ohun tí ó sọ. Mò ń bọ̀ ná. Mo ló ṣe mí rí òkè ṣe tí mo rò láròsọ wọ́n gbéṣẹ́ wà mo gbaṣẹ́ yẹn pẹ̀lú ọkọ̀ọ̀kan mo dé iléeṣẹ́ wọn lágbára ò ní lè ká mo wá rí iṣẹ́ yẹn bí iṣẹ́ àjùmọ̀ṣe àjọjú tàbí kúnyàn òkọ́ láfi gbọ́bẹ̀ ó máa ṣe àṣà àbámọ̀ ló máa kẹ́yìn ọ̀rọ̀ o. Èyí ayé wáyé dìlọ̀ ọ̀rọ̀ o ètò máa ṣe ìdájọ́ iṣẹ́ sílẹ̀ bẹ̀ta wọn ní ṣe ní sílẹ̀ kan wọ́n ta bá wọlé máa gba compensation ìdìbòdògbò ìbò wọn tún wá bá mọ́tò jẹ wọ́n ta bá wọlé pé mo máa gba mọ́tò mi wọ́n dẹ́ sí mi nígbà tó gba mandate o ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà lọ́jọ́ fún mi mọ́tò mi lẹ́yìn mọ́tò wọn ni wá padà wá ṣiṣẹ́ àti iṣẹ́ eléyìí àti iṣẹ́ tẹ́lẹ̀ yẹn mo fẹ́ sọ ọkọ̀ òṣèlú pọ̀ mọ́ ìyàn burú. Ọ̀rọ̀ náà láti gbọ́ lẹ́nu King Dr. Saheed Òṣùpá lórí awuyewuye tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí òkò ọ̀rọ̀ èyí tó sọ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ayẹyẹ ètò òṣèlú APC tí wọ́n ṣe nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ni a ti rí wípé Saheed Òṣùpá ó ti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ o. Àwa kì í dájọ́, ẹ̀yin aráalé ẹ̀yin náà lẹ máa dájọ́ yẹn. Tiwa ni ká ti mú ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú wá sí etí ìgbọ́yín kẹ́ ẹ dẹ̀ dá ẹjọ́ bó bá ṣe yẹ kẹ́ ẹ dá. Àwa ò kì í dájọ́ o. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu King Dr. Saheed Òṣùpá. Ẹ̀yin aráalé kí lẹ̀yin náà wá rí sí ohun tí Saheed Òṣùpá sọ yìí? Ohun tí ẹ̀yin náà bá wá rí sí ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ tí a gbọ́ lẹ́nu rẹ̀ yìí ẹ bá wa fi sí abala comment section o. Ká mọ̀
kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa, ẹ máa bá wa like, ẹ máa bá wa share, ẹ máa bá wa comment, ẹ subscribe sórí YouTube channel yìí. Èyí tí ẹ wà yìí, Kingfax Gist TV, òun lẹ wà yìí o. Ó dìgbà.